فشابهت قلوب المشركين، وبالتالي فإن اشتقاق لفظ الجبتية من اسم اشتقاق غير صحيح، كما كان اشتقاق اللفظ الوهابية من اسم الإمام محمد أبو وهاب رحمه الله غير صحيح، لأن اسم محمد المفروض أن يكون الاشتقاق المحمدية ليس بجبتية. èmi ò mọ̀ pé nǹkan kan bá ń ṣẹlẹ̀ tí wọ́n fẹ́ fi dé ìkẹyìn pa pé wọ́n tún ní wọ́n fẹ́ mú mi sàwùdí èmi ò gbọ́ bí ẹ̀yin pé mo àjọ ọ̀dọ́ pẹ̀lú bọ́dà Mudasiru ni ẹ̀rì mi pè ní tí n bá ti lọ múra pé náà èmi máa ju fóònù síbi kan mi gbé fóònù ẹ̀rì mi pè ní tí èdè kan yọ sí inú gìgì ni èmi ò mọ̀ kankan ìyẹn ti ẹ̀ sìn ṣé a tún á jẹ̀bi ni ẹ̀ wá ń fi rọ́ ẹ̀ fi ń sẹ́sìn kí wọ́n máa fi rọ́ àwọn ọmọ yẹn ti sọ rọ́dẹ̀ tọ́ o wọ́n ti sọ dẹ̀ tọ́ láwọn ọmọ yẹn o ẹ̀ tún wá kú Nàìjíríà ẹ̀ tún lọ Sàwúdí ẹ̀ tún lọ parọ́ ẹ̀ ń parọ́ báwọn náà èmi ò mọ̀ kẹ́kẹ́ ní Ibrahim Zasiru ló sọ pé ẹnìkan ló ń fẹ́ fún mi ń tíra mo ní tíra wo ló fẹ́ fún mi ó ní sáró máa tọ́ àti sáró sọ Bukhari àti sáró sọ Muslim gbogbo tíra kọ́ náà lè fún mi mo wá ní tíra tó dápọ̀ yìí lè ipé yóò kàn tó pẹ́rù fún mi ní torí a bá fẹ́ wọn ọ̀fẹ́ kọ́ owó látún fi wọn láti Saudi tàbá tún fẹ́ wọn láti Èkó bí plane tàbí tún bá dílẹ̀ yìí náà á tún wọn ní kí ni wàhálà ó fẹ́ràn mi àbí tó kò sí problem òun rẹ̀ náà jọ máa ń sọ̀rọ̀ àti ń tàn wá ní àṣírọ́ nípa kẹ́mọ̀ wo èsì tẹ́láwọn ṣe ò ṣé ìjú náà dánú ṣẹ̀ríà kí o máa fi rọ́ fíkì yàn èmi tó ń ṣe fún náà èmi ò ká síná torí mi ní ìdí tíra rẹ mi ní ìdí ẹ̀ mo ní tíra yẹn lé tíra tó dákọ̀ ẹ mo nílé mo ní ṣáàrùsọ ìbò kọ́rí tó dá gan tíra lọ fẹ́ rà fún mi àmọ́ ṣé mo wà nínú àwọn alùbẹ́ẹ̀tì tí ègbà sàrà àbí tí ègbà ẹ̀bùn nìyí nígbà tó ti sọ bẹ́ẹ̀ yẹn àwọn ẹjọ́ ń sọ̀rọ̀ èmi èdè sọ̀rọ̀ lọ́wọ́ mi ò tẹ́ láyé wọlé ohun àwọn ẹjọ́ ń sọ̀rọ̀ nígbà tó sì yá yóò sàtún ní ìmọ̀lẹ̀ wà ó dẹ̀ sọ hòtẹ́ẹ̀lì fún ó sọ fúndùkù kẹ́nìrí diari nọ́mbà kẹ́nìrí gbogbo ẹ̀ láàmọ̀ sọ fún gbogbo ẹ̀ ló sọ fún fa kẹ́mà wòrán àrùn òsì tí ń tàn wá a sọ fúndùkù fún wọ́n sọ fúndùkù fún wọ́n sọ kẹ́nì fún wọ́n tún yá òun ìbọ̀lẹ̀ tún wà àwa ti dé Mẹ̀dínà àwọn olóhùn náà tó ti wà Mẹ̀dínà ẹ mọ̀ bí ṣe parọ́ o òkè o àwa ti fẹ́ jáde báyìí má wùlẹ̀ wá ń sìn mo fẹ́ dé Masjid Kùbá tí má ti kó mẹ́rin kan mo fẹ́ wá sí Masjid Nabawi pé kán wá pàdé wa ní Masjid Nabawi pé kó sọ bẹ́ẹ̀ fún kálíbà hẹ́pù ẹ̀ ọ́n di tíra yìí kì yóò ti wọ́ ọlọ́run àṣírọ́ ní dìkì kẹ́ ẹ máa wo aburú wọn fa torí pé mọ́tò là ń gbé kí Rashid Atoti so ó ní mọ́tò ní Jamiu Islamiyya ní Madina tọ́lìbù níbẹ̀ ó dẹ̀ dúró dáadáa pẹ̀lú wa òun ní gbé wá kí ọmọ ẹ̀ sì ṣe dára lọ́hùn ìgbésẹ̀ rẹ̀ tẹ wù wá gan adúgbò lọ́dọ̀ ọba mọ́tò rẹ̀ náà là ń gbé kí àwa ni yóò tún hẹ́pù rẹ̀ à ń dé Masjid Nabawi báyìí ni ọkàn kó sínú mọ́tò ni ó tán àdé Masjid Nabawi wọn bá tún pè fóònù bá tún lọ àdàpọ̀pá ẹ̀ sì jọ láwọn jẹ́ máa lọ tiwa a tún padà sí Mẹ́kà owó wa tó ti tún spinnu òun ti dé Mẹ́kà azizia ló ń wà ọmọ yẹn ń pa fóòrọ kí ni a ní ṣe gbogbo eléyìí sí èmi ò wá mọ tí ń ṣe sí ṣé mo dára ni yà ni àwọn fẹ́ kán mú mi àbí Saudi mú yàn bá òun ẹlẹ́ẹ̀kejì aṣọ orúkú mọ yàrá tá a dé sí fún ẹ aṣọ fúndùkù fún ẹ kó lé náà wọ́n àbọ̀ wá àgbéra wa pamọ́ náà níjọ́ tá a ti wọlé Saudi ma fúndùkù tá a dé sí òmùgbà tá a ń jáde òmùgbà tá a ń wọlé padà ọmọ ayé dèdèrè o táwọn bá mú yàn àwọn náà mú yàn fúnra ara hàn kìí pánẹ̀tẹ̀ wá sí tọ̀lọ́dọ̀ ti yìn wọ́n ma táàmù tá a ń jáde àádẹ́ ń jáde lọ sí haram gbogbo gbà à ń darí tàtó rìn wọ́n ma táàmù tá a ń wọ fúndùkù wa wọ́n rọrùn tá a rìn sí kí ni wọ́n ti ṣe gbogbo kọ̀mpútà yẹn ó ní agbára àtúnwá kú òní fún dùkú alọ Madina tá a lọ tó jìnà
àtúndé dájọ́ ọ̀nà wọ́n dá mọ́tò dúró mọ́tò tó ń dá dúró wọn ní ká páàkì gbogbo àwọn pásọ̀tù wa wọ́n ti tẹ kọ̀ǹpútà ló gbé gbogbo ẹ̀ jáde wọ́n àdá wa dúró kò sẹ́ni tó dá dúró àtúnkù ń bẹ̀ fà lẹ́yìn tẹ́yìn kan kiri òsì kì í tẹ́lẹ̀ wá yẹn kì í àtúnwádé Màdínà náà fúndùkútà adé wọn ti wọn bí adé sí àtúnwá sákẹ́ ní fúndùkútà ní asápamọ́ síbẹ̀ alọ Jami'a Islamiyya alọ sí maktaba tó fèsì wọn àárín kí free alọ sí Masjid Quba alọ sí Masjid Nabawi alọ sí bẹ́ẹ̀ wọn àtàkì wa rí wọn a máa mú pásọ̀tì jáde o torí ìwé wa pé dáadáa oṣù mẹ́ta 90 days lání ètò náà yẹ̀ ṣe ní sèwọ̀n tẹ̀ dáa tọ́lọ́pọ̀sẹ̀ méjì náà máa ń fún yàn tẹ́lẹ̀ 90 days náà fún àwọn ni ẹnìkan ò ní ilé ọtí ìlọ́gbà tí ó bá tán lọ́wọ́ rẹ̀ débi bá ti fẹ́ yọ ọ́ lójú ìyẹn ló tún wá fún yàn ní chance atúnwákù ní Mẹdínà subhanallah ẹ̀yọ́ máa yí ẹ burú gan Mẹdínà tá a wà atúnwá àwọn ṣéwù lọ subhanallah atúnlọ mọ́sálásí tí a ti pàdé ọ̀kan nu wọn atúndúnbẹ́ atúnjọ kírun gbogbogbò nípa atúnjáde ẹni tá a tún kọ́kọ́ rí òun tún wọ́n recognize wa ó tún gbé wa jáde pẹ̀lú mọ́tò rẹ̀ àáfàá yẹn wọ́n wá ní mo àmọ́ ní ọ̀rọ̀ tá a fẹ́ sọ tó pọ̀ ká máa sọ nu mọ́tò ní ká máa sọ atúnsọ bí mọ́tò atún kiriki ó tún gbé wa wálé ó tún gbé wa sínú ilé atúnsọ̀rọ̀ ẹ̀rá kò wọ́n sì ń wá mi wọ́n sì wá ram dasim ó ponú ní yọ̀ kódà ẹ̀ lájú rárá ẹ̀ lájú ẹ̀ dọ́ọ̀lù gan wọ́n sì ń wá mi kódà ó bàjì fún yín àtúnwákò mẹ́ àṣìṣẹ́ wá wálé àtúnwákò ní Mẹdínà àtúndíkẹ̀ wọ́n á ní akẹ́lò Chelsea mo fẹ́ rí ṣe òfòzá ní Riyadh torí gbogbo àti ìmọ̀ ń lọ mi rí àfà yẹn èmi èwo fíṣó mi èwo kìnnì kan mi sábà gbogbo àwọn jọjọ mọ̀ yẹn so mo fẹ́ wo àfà yẹn kí n tiẹ̀ rí so mo ti wá rẹ́ nìkan tí ó di bá mi tòwé tí màá rí so gbàtí wàá ṣe pé fíṣà yẹn ìjẹ́rú fíṣà yẹn lè wọ Riyadh tó pé múra ni mo bá wọlé tó pé tẹ̀tẹ̀lẹ̀ ziyarọ̀ àná máa ń bá wọlé tó bá fẹ́ dé Riyadh so wọ́n ti wá ṣe rọrùn pé tẹ bá bá múra wọlé ẹ lè lọ Riyadh pẹ̀lú májẹ̀mú ọ gbọ́dọ̀ bá ọkọ̀ lè lọ àfi plane mo wá torí pé kí n bá rí ṣéwù yẹn mo sì wá wọ plane security Riyadh sì tight ju gbẹ lọ plane mo tún wá bá lọ fa wọ́n wo kíní mi wọ́n ní ó jẹ́ ní o mo tún wọnú plane bá a tún sọ báyìí wọ́n ló tún jẹ́ ní o àwọn tún wá lóbijọ́ mẹ́ta Riyadh ẹ̀yọ́ ọmọ òpónúlẹ̀ ẹ̀yọ́ ọmọ yìí wàláì ẹ̀ ti gọ̀ jù ẹ̀ tún wá lájú ọmọ tútù ní wàláì lẹ́yìn bàtẹ́ ẹjọ́ ń bídí àtàn bídí àwa sọ yìí di ọ̀dẹ̀ tó tún wá lójọ́ mẹ́ta ó máa lọ gba hòtẹ́ẹ̀lì ní Riyadh ní mo sùn bẹ̀fà wọ́n mọ̀ bí tí mo dé sí ó sì kẹ́kẹ́ kò sẹ́ni tí mo tún dé lálàáfíà Allahu Akbar atún káàkiri àwọn maktaba ní makafa ayé ọmọ yìí tutù tó ẹni tán wáyé ọmọ ìkí náà ni wọ́n ní hàn ẹ̀yin náà wà máa retí hòtẹ́ẹ̀lì wo lọ wà ẹ̀ńgọ̀ lẹ́ẹ̀dì ọmọ tútù ní kí ni mo tẹ̀ sí gẹ́gẹ́ mọ́ wá mi kiri ẹ̀ ọdẹ ẹgbẹ́ òfin Saudi sí jíta kárí ibi tó bá wà ń bẹ́ẹ̀ pé gbogbo ẹni tó bá sọ pé kó lò bédé kó fúru kírímìnà ní ẹgbẹ́ yákàrí kò sí ní òfin wọn kò sí ẹ̀ lè rí káàsì pè yẹn kèfèrí kò sí sínú òfin wọn orúdùn oníṣùn ti gbé tiẹ̀ jáde ilẹ̀ rábọ̀ gbé tiẹ̀ jáde orúdùn ti gbé jáde pé ẹgbọ̀rọ̀ pè yẹn kèfèrí ní orúdùn níbi tí Abu Nasir wà ó ti gbé tiẹ̀ jáde ẹgbọ̀rọ̀ pè yẹn kèfèrí kódà ẹ̀ pé ẹgbọ̀rọ̀ pè yẹn ní fásitì gan àwọn ti gbé jáde náà àwọn tó wá gbé jáde ó kọ́ síta ẹ̀rọ ẹgbẹ́ wa níbi tó wà ní òfin Saudi pé èèyàn gbọ́dọ̀ pè yẹn kèfèrí èèyàn gbọ́dọ̀ sí kóló bédé akó fún rẹ̀ olóòdó ní ìjọ àwọn nǹkan tó yẹ pé kò nọ́mà tán máa pé lákàyè ẹnìyẹn ti dínkù ní ìrònú burúkú tí ò tiẹ̀ sí gbọ́ Saudi wa fẹ́ mú èèyàn wọ́n sẹ̀ máa jí pé ẹ máa wá wádìí tó ní ń gbé kódà tí ń ti bàjẹ́ pátápátá wàláì ẹ fọ́nù gan ẹ tó tutù ẹ dìndìnrìn mi máa tó lè fi qualify yín wàláì Allahu Akbar bídíà tẹ máa ń sọ̀yàn jí bẹ́ẹ̀ náà ẹ̀ pé tó ń bídíà ẹ̀tàn àti kókó dàbí júlẹ̀ àti kó máa parọ́ nígbà gbé kinu ẹ̀ bá máa bá débi Saudi ẹ̀ bá máa bá débẹ̀ kò sínú òfin wọn lóòótọ́ brọ́dà kìíní bẹ́ẹ̀ Saudi abambẹ́ brọ́dà ọmọ yẹn ṣe dáadáa lọ́hùn kò fi àkídà ẹ̀pá máa ń ṣe dáadáa ó wá máa ń bá wa ní hòtẹ́ẹ̀lì tá a wà àmọ́ ibìkan kọ́ là ń gbé ibi tó ń gbé jìnnà Aisha ní gbé
àmọ́ jojúmọ́ ni máa wá mi wá wọ́n wá síbi hòtẹ́ẹ̀lì kò sí problem wọ́n mọ̀ pé wà àwọn ọlọ́pàá Saudi mọ̀ pé wà náà wọ́n mọ̀ táìmù tí ń jáde tó jáde lọ́dọ̀ wa wọ́n mọ̀ síkọ́ọ̀lì tó wà lọ́tẹ́ẹ̀lì ní fúnnùkú mọ́ ǹjẹ́ ti yé ebi àwọn àmọ́ problem yìí ní àwọn ọ̀rọ̀ tí ò sí gbọ́ tẹ́gbẹ́ ẹ̀kan ro ẹ̀kan hun ẹ̀sìn ṣe wàhálà lórí irọ́ so wá possible bẹ́yẹn nìní láti mú yàn wọn á ní mú àtún wá ń bọ̀ wálé àtún dẹrù lálàáfíà Allahu Akbar ẹni tán sì ń wó sì jáde yóò gba airport jáde àrí ẹ tutù so wọn à ní pé àti ń wọ àti ìrí ọ náà bá rí ọ láti jọ wọn ò mọ ọ wá fẹ́ jáde wọ́n tẹ̀ rí ọ ní ìsàwọ́dì wọ́n á rí ọ ní kíákíá ẹlẹ́ẹ̀kejì òfin wọn kọjá gúdẹ́ yìí ń wíhun ẹni tó wá fẹ́ mú wọ́n yé ṣe wàhálà sàlámà alaykum wọ́n gbé fóònù ẹ̀ tì wà lọ́wọ́ wọn ẹ̀yà máa bọ̀ wá nísìnyí fawran sáwọn àjọ ọlọ́pàá Nàìjíríà ni máa bọ̀ wá yà yín fawran tó o bá dáhùn tó máa bọ̀ ọ ṣe àgbákò wọn náà lọ fún ara rẹ sílẹ̀ ni ó sì ń tọ́ sí dáràn ọ̀ tún jáde mọ́ báwọn àwọn ẹ̀yìn lẹ́yìn tí wọ́n ń béèrè òfẹ́ dùkú la àwọn ò má wọ́n dẹ̀ sọ gbogbo fún dùkú fún ẹ wàláì èmi tó wá ń sàánú rẹ ìpè àtìrà yìí ìpè mo ti ní lé wọ́n tún jẹ́ ó di ẹrù fún mi ọba mọ̀ fún ayé wàhálà ó gbọ́ ọkàn mi wàláì tó bá pé tìrà ló fẹ́ kú wa tìrà ló fẹ́ kú wa òdásù mo sọ fún wọ́n máa kó lọ mo nílé táàmù ìpè ń fi làákàyè wá sí rè ni aláwo làálà sí rè fún tọ́sí aláwo làálà sí rè o wàláì subhanallah èmi ò gbé ẹ̀yẹ ìkọ̀dọ̀ wà láyé àwọn òbí ẹ̀ sí ẹbí wàláì ó ti gọjù ní Nàìjíríà látọ́ wá nírú àwọn ọmọ tó tutù báhùn èmi ọmọ ẹgbẹ́ àwọn èèyàn tó tutù tó báhùn náà á ti gbọ́ sí Nàìjíríà tẹ́ ń ṣe ẹ̀tọ́ wọn bá délé òkè ọmọ tutù tí ń sẹ̀ ẹsẹ̀ mọ́sẹ̀ ṣé mo fi ọ̀rọ̀ kúlù bí dáa kúfùrù kan àbòsílẹ̀ ń ṣe bọ́ọ̀lá tẹ́ wọ́n wí gan ọ̀rọ̀ kúlù bí dáa kúfùrù kan ní kéèsì tó ṣẹlẹ̀ sí torí pé ńgbà tá a dé tó wá bá wa ó sọ pé ọmọ Yahya yẹn ó sọ fún wa lóòótọ́ ipò ti wà níbi tí òun wà àwọn Nàìjíríà náà wà níbi tó ń gbé alẹ́ fẹ́jọ wà ń bẹ̀ níbi yàrá tán gbà fún ara wọn wọ́n jọ wà ń bẹ̀ òun gangan kọ́ náà fẹ́ gbà sílé yẹn àwọn àyókù mi ẹni yẹn ò tètè dé ni òun náà wá ń wá bí tó wọn gbé náà fi ní kó gbé bẹ́ẹ̀ ní ọmọ yẹn òun dẹ̀ gẹ́gẹ́ ní olóhùn ọ̀mọ́ gẹ́gẹ́ nìkan tó sọ fún wa tí a gbé òun ti kú òun lé kó tó di pé òun lè mọ́ ọmọ yẹn ọmọ tàkìfìrí yẹn ní ọmọ Yahya yẹn tẹ̀kfírí ni látọ̀dọ̀ wáyà yìí láti lú ẹ̀ tẹ̀kfírí náà ni gbà tó fi wá sọ̀rọ̀ wáyà náà tẹ̀kfírí ni ọ̀ríjì ni pẹ̀lú kọ́ra gbà tó tún gbé èkó gan ọ̀ríjì ni ọ̀ríjì lọ́mọ yẹn náà ta ló mọ̀ bóyá tó ń lo tù tẹ̀kíyà ní Yaman ni ọ̀ríjì rẹ̀ lágbára gan níbà ní ọmọ yẹn so ọdẹ ní ohun ò mọ́ gbogbo ẹ̀rẹ́ ló kú ṣe ọ́dún rẹ̀ ránṣẹ́ tí gbogbo ẹni ti gbọ́ ohun ò mọ́ gbàgbọ́ wọn ọ̀dẹ̀ mọ́ ó sì fi Islam rẹ̀ lẹ̀ fún kẹ́ máa wá lábòsí wọn o wọ́n dẹ̀ fi ìsìláàmù lẹ̀ fún àmọ́ tó ń kàn rí ni pé gbogbo àwọn táwọn jọ ń gbé wọn kó sí nǹkan so àwọn táwọn kó sí nǹkan yẹn òun ṣàlàyé fún wọn gbọ́ bẹ́ẹ̀ tí ń lo tẹ̀síbà bẹ́ẹ̀ tí ń ṣe ìsìbáàlì òun dẹ̀ ṣàlàyé fún wọn gbọ́ èyí tó wá wíwó yà mí lẹ́nu jù ni pé àwọn wọ̀nyí wá lọ́mọ yẹn ń bá ṣe ìwọ̀n yẹn ṣe nǹkan mú kárù kankan ìwé náà rí bá ṣe ń ṣe wọ́n yẹn ṣe nǹkan mú kárù kù sí tẹ bá ti rẹ́ni tó kó nu mọ́nájú súnà kò fẹ́ nǹkan mú kárù náà ló fà ó ní náà lábí máa ṣe kúrukúrú wọ́n àfún kálukú wọn lẹ̀ ó ṣe wù wọ́n ìjọ tiẹ̀ nísìn kò sí ìkárùmúkárùn tẹ́bí ọlá ìkárùmúkárùn ní kí lára fi ní wọn èyí ò sẹ́wọ̀n mí ìgbóbìnrin wọn mí ìgbówó wọn mí kàn ṣe ìkárùmúkárùn pé ẹ má kó ẹgbẹ́ jọ kò sẹ́gbẹ́ ní Islam ẹ sì má bẹ̀lẹ́gbẹ́ ṣe ẹ sì má pè yẹn kèfèrí àwọn ẹsẹ̀ mi nù bá lọ́dọ̀ wọn bá yìí ní ìkẹ́kẹ́ pẹ̀lú wọn náà kí á ní pọ́blẹ́mù yìí tó wá ṣẹlẹ̀ pé òun wá ṣàlàyé fún wa tó àwọn tájọ́ ń gbé yẹn òmí wọn ti ń gbọ́ gẹ́gẹ́ bí àlàyé tó ṣe fún wa ṣùgbọ́n tó dẹ̀ yá tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ òun náà sì rọ́ndà lé wọn lérí gbogbo ẹ̀rọ kú sẹ́ǹdì sí nínú nǹkan tó sọ tó rọ́ndà lé lérí gan tó sọ fún wa ó ní pé kódò tó pẹ́ nìkan náà àtàjọ́ ń gbé òun pé ǹjẹ́ mo pè ń kèfèrí wọ́n sì ní rárá ó lóun ò pè wọ́n aláwọn ní kò pè àwọn kèfèrí ń bẹ́ẹ̀ náà ǹjẹ́ ti ń ṣe ọmọ táwọn wí yìí gan lẹ́yìn ìgbà tí bọ́ọ̀dà yẹn pìtínà rẹ̀ tó fi ẹ̀kọ́ hàn nǹkan yìí ni òsì kìíní kò gbọ́ lọ́dún bá wà dáadáa kò lóòótọ́ nípa kò sí rárá pa ìsìn kórì kí ó ti dé yámọ̀ ní pẹ́ ẹ̀wọ̀ ẹnu ọdún tí àbú brọ́dà yẹn lò lọ́dọ̀ wa ní Darul Hadith à ń gbìyànjú o ó dẹ̀ finish ẹ̀ pẹ̀lú lárúbáwá àtẹ̀rí ìgbà tó tẹ ìyá tó sọ fún pé
òun tẹ̀ kọ́ rò pé káwọ́ kọ́ bẹ̀rẹ̀ ní kúlù bídíà kúfùrù ni ó ní olóhùn wọn lọ bí kankan bí èyí ọmọ yẹn náà sọ pé wọn lọ ó sọ